Ẹ̀yin tèmi nílé, ẹ̀yin tèmi lájò, orúkọ ọmọ yín náà ni Kìlání Bàṣírù Ọmọ́tóyọ̀sí. Ní ọjọ́ ti tòní, mo fẹ́ ṣàlàyé àwòrán kan tí ó wà lójú fọ́nrán yìí ní ọjọ́ ti tòní. Nínú àwòrán tí ẹ̀ ń wò ní ojú fọ́nrán yìí, ẹ máa rí àwọn ènìyàn mẹ́ta kan tí wọ́n wà nínú ẹ̀. Nínú ẹ̀, ẹ máa rí Aláàfin tó gbéṣẹ̀, ìyẹn Ọba Lámídì Adéyẹmí kẹta. Ẹ máa rí Ọọ̀ni tó jẹ kí Olúbùṣe tó jẹ, ìyẹn Ọba Tadéníàwò Adesoji Aderemi. Ẹni kẹta tẹwárí nínú àwòrán yìí tí ó wọ aṣọ ológun, ojú ẹ̀ ò fi bẹ́ẹ̀ hàn dáadáa, ṣùgbọ́n nínú ìwádìí oríṣiríṣi tí a ti ṣe, a lérò wípé Colonel Robert Adéyínká òun ni wọ́n wà ní inú àwòrán yẹn, torí òun ló jẹ́ governor fún Western Region ní ìgbà tí wọ́n ya àwòrán òun náà. Ní ìsìn, a fẹ́ wá ṣe àlàyé ohun tó ṣẹlẹ̀ nínú àwòrán yìí. Ẹ máa rí pé Ọọ̀ni Adesoji Aderemi wọ́n fún Ọba Lámídì Adéyẹmí kẹta ní ìwé pélébé kan nínú àwòrán yẹn dáadáa. Nínú àwòrán yẹn níbi ìsàlẹ̀, ẹ ó rí pé àwọn tó ya àwòrán yẹn tó fi sí inú National Gazette tàbí nínú newspaper, wọ́n kọ síbẹ̀ pé Ọọ̀ni Adesoji Aderemi presents to Ọba Lámídì Adéyẹmí a letter of the right to throne. Kí ni ìtumọ̀ yẹn? Ìtumọ̀ òyìnbó tí wọ́n sọ níbẹ̀ yẹn pé okay, Ọba Lámídì Adéyẹmí ní ọdún náà lọ́hùn ní 1971, òun ni ó ní ẹ̀tọ́ sí oyè yẹn, sí orí ìtẹ́ yẹn, èyí tó jẹ́ orí ìtẹ́ Aláàfin ti ìlú Ọ̀yọ́. Awuyewuye oríṣiríṣi wá ń lọ lórí pé bí Ọba Lámídì ṣe tẹ̀ fún Ọọ̀ni Adesoji Aderemi láti gba ìwé pélébé yẹn. Ohun kan tí mo fẹ́ ká mọ̀ ni pé nínú àwọn ọba méjèèjì yìí, Ọọ̀ni Aderemi Adesoji àti Ọba Lámídì Adéyẹmí, wọn ń ṣe ẹgbẹ́ nínú ipò ọba tàbí nínú ọjọ́ orí. Ọba Adesoji Aderemi jẹ Ọọ̀ni ní ọdún 1930. Ọdún mẹ́jọ lẹ́yìn tí Ọba Adesoji Aderemi jẹ oyè Ọọ̀ni yẹn ni wọ́n bí Ọba Lámídì Adéyẹmí ní 1938. Ṣé ti rí sìn pé igi mú jìnnà sórí láàrin àwọn méjèèjì. Ọba Adéyẹmí, ìyẹn tó jẹ́ Aláàfin Ọ̀yọ́ tó gbéṣẹ̀, wọ́n jẹ oyè Aláàfin yẹn ní ọdún 1970-1971 tó ṣe coronation. Láàrin 1937 sí ọdún 1951, Ọọ̀ni Adesoji Aderemi ni alága fún gbogbo àwọn lọ́balọ́ba ìgbìmọ̀ nílẹ̀ Yorùbá. He was the permanent chairman of the Yoruba Council of Obas láàrin 37 to 51. Láti bí 1946 ni Ọba Adesoji Remi tó ti wà nínú òṣèlú. Ṣé wá rí pé ẹ lè fi wé àwọn ọba méjèèjì yìí, tàbí kẹ́ sọ pé kí ló dé tí Ọọ̀ni tó fi ń tẹ̀ láti gba ìwé lọ́wọ́ Aláàfin fi ń tẹ̀ láti gba ìwé lọ́wọ́ Adesoji, Ọba Adesoji Aderemi. Àpẹẹrẹ míì tí mo tún fẹ́ fi hàn yín ni pé ní 1952 sí 1960, Ọọ̀ni Adesoji Aderemi yìí náà ni ààrẹ gbogbo àwọn olóyè House of Chiefs. He was the president of House of Chiefs during from 1952 to 1960, lẹ́yìn tó jẹ́ alága fún gbogbo lọ́balọ́ba nílẹ̀ Yorùbá. Ṣé wá rí ní láti ọdún 1966 sí ọdún 1980 kí Ọọ̀ni Adesoji Remi kí wọ́n tó
ìgbésẹ̀ kí wọ́n tó lọ pàdé àwọn baba ńlá wọn. Wọ́n jẹ́ ààrẹ fún Oyo State Council of Obas ní ọdún náà lọ́hùn. Ṣé ti wá rí i pé 2 ó ti gé 4. Tí Ọọ̀ni Adesoji Aderemi bá lè jẹ́ Oyo State Council, President of Council of Obas nígbà náà, ṣé rí i pé ó ní ẹ̀tọ́ láti present letter of right to throne fún Aláàfin Adéyẹmí kẹta. Kò ń ṣe wípé Ọọ̀ni jẹ́ ọmọ Ọ̀yọ́, ṣùgbọ́n torí pé Ọọ̀ni jẹ́ ààrẹ nígbà náà fún Oyo State Council of Obas láàrin ọdún 1966 sí 1980. Láàrin ọdún yẹn náà ni Ọba Lámídì ti jẹ oyè Aláàfin Ọ̀yọ́, tí Colonel Robert Adéyínká jẹ́ Governor of Western Region. So ó possible nínú àwòrán yẹn kí Governor of Western Region kó ní kí Ọọ̀ni Adéremi kó ṣe honors yẹn fún láti present letter yẹn fún Ọba Lámídì Adéyẹmí ní ọdún náà lọ ní 1971. Ṣé wá rí i pé gbogbo awuyewuye tó ń lọ yẹn, tí a bá mọ ipò tí àwọn tó wà ní àwọn tó wà lágbára wà nígbà yẹn, oríṣiríṣi ọ̀rọ̀ tí ò yẹ ká máa sọ la máa sọ. Ní ìsìn ẹ ti mọ̀ pé ìdí tí Ọọ̀ni Adesoji Aderemi fi fún Ọba Lámídì ní lẹ́tà ni pé òun ni permanent president nígbà náà, was the president of Council of Obas ní ìlú Ọ̀yọ́. Ṣé rí nínú àwòrán yẹn, títẹ̀ tí Ọba Lámídì tẹ̀ láti gba ìwé pélébé yẹn lórí lọ́wọ́ Ọọ̀ni Adesoji Aderemi, púpọ̀ àwọn èèyàn ò mọ age gap àti throne gap tó wà ní àárín àwọn méjèèjì. Ọba Lámídì Adéyẹmí kẹta ó jẹ oyè nígbà tó pé ọmọ ọdún 32 years old ní 1970. Ọọ̀ni Adesoji Aderemi wọ́n jẹ oyè Ooni of Ife ní 1930. Wọ́n bí wọn ní ọdún 1889. Nígbà tí Aláàfin Adéyẹmí jẹ oyè, Ọọ̀ni Adesoji Aderemi was 81 years old, older than Aláàfin Ọ̀yọ́. Ṣé ti wá rí i pé títẹ̀ tí Aláàfin tẹ̀ yẹn fún Adesoji Aderemi láti gba ìwé pélébé yẹn is to respect seniority, because Ọọ̀ni Adesoji Aderemi was an elder, not just only in throne but nínú constituted authority náà ó ju Ọba Adéyẹmí lọ. Ó fún gbogbo ẹ̀yin tí ẹ ṣe ń dàgbà, tí ẹ ṣe ń ka current affairs, ẹ wá kẹ́kọ̀ọ́ níbí báyìí. Ẹ ṣé púpọ̀. Orúkọ mi ò yí padà, èmi ni Kìlání Bàṣírù Ọmọ́tóyọ̀sí. Ó tún dìgbà kan náà. Ó dàbọ̀.